kò sẹ́ni tó lè dé àwa lẹ́nu ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ o nǹkan táwa bá rí lórí social media máa sọ ṣe rí issue yìí ó ti kọjá private matter ẹ̀yin àfa aláìníṣẹ́ tẹ́ ń ṣe interview wèrè kiri lórí social media ó ti kọjá private ó ti di public nǹkan tá bá dẹ̀ rí lórí public space tá bá rí lórí cyber space yìí àwa máa sọ̀rọ̀ lórí àmà analyse lórí ẹ̀fọ́ ọ̀dẹ̀ bí bàbá ńlá kù bàbá ẹ̀yin àfa pé ká má sọ̀rọ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ because a máa tú àṣírí yín ni. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Kó tó ṣẹlẹ̀ yìí, ó ti jẹ́ káwọn èèyàn kan mọ̀ wá yín dáadáa. Àṣírí yín ti tú. Àwọn tí wọ́n mọ̀ yín tẹ́lẹ̀, wọ́n ti wá mọ̀ yín sí dáadáa báyìí. Wọ́n ti dá yín mọ̀. Wọ́n ti mọ logo yín. Wọ́n ti mọ irú èèyàn tẹ́ ń jẹ́. Gbogbo eléyìí tẹ́ ń ṣe yẹ, tẹ́ bá ń gbọ́ medicine after death. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ within these few months láti ṣe August ló bẹ̀rẹ̀ August September October November ó ti lọ bí 3 months pause nísìn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ẹ káalẹ́ bàbá mi Táíwò Adéfúnmi ẹ káàbọ̀ bàbá mi ṣé mọ́gàjì bàbá mi ni mọ́gàjì ẹ káàbọ̀ mo kí ẹ̀yin tèmi ẹ̀yin ọmọ alálẹ̀ ẹ̀yin ọmọ rúmọlẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ ẹ̀yin ọmọ káàárọ̀ àjíire kóòtù àjíire everything join together mo kí yín ẹ káàbọ̀ ẹ bá mi sí ẹ because wọ́n fẹ́ ká má sọ̀rọ̀ ọ̀n dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ táwọn wọ́n dẹ̀ mọ̀ actually wọ́n ti bá sọ pé wọ́n mọ̀ irọ́ ni wọ́n mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí òun ló ń ká wọn lọ́wọ́ kò ló jẹ́ wípé a lot of things tó ń ṣe ẹ káàbọ̀ ìyá mi owó Esther a lot of things tí wọ́n ń ṣe yẹ táwọn ń sọ̀rọ̀ táwọn rí àwa tá à sí ní nakakọ̀ tá à belong sí ẹni gba àgbọ̀ ẹni information àmọ́ ìyá Tani Olohun rí àmọ́ Tani Olohun àmọ́ family Tani Olohun àwa ṣà ń ṣe tiwa à ń wo orí social media bó ṣe ń lọ à ń gbé jáde fún yín so wọ́n fẹ́ ká dákẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run ló ní ká máa sọ̀rọ̀ jáde ká máa tú àṣírí wọn jáde oríṣiríṣi blogger ń sọ̀rọ̀ jáde àwọn tí wọ́n yes sir yes ma ẹ káàbọ̀ sàmú kí yín ẹ káàbọ̀ àbí o bàbá mi àbí ìyá mi Mọ́rẹ́ni kejì àbí o abẹ́ rí nǹkan o ẹjọ́ ṣe lólóyè ńlẹ̀ yín kẹwàá yá wa lólóyè àti 6 million naira àti lálẹ́ property bọ́n ẹ má wọrí mo mọ̀ pé àwọn family Tani Olohun Elédùmarè á ràn wọ́n lọ́wọ́ wọ́n á rí gbogbo ẹ̀ lágbára Ọlọ́run mo mọ̀ àwọn èèyàn jankan tó jẹ́ pé wọ́n tẹ̀ mọ́ Tani Olohun rí èmi mọ̀ pé wọ́n á dìde ṣe understand wọ́n á wo ti ṣe wọ́n á dìde wọ́n á ràn lọ́wọ́ lágbára Èdùmàrè wọ́n á dìde wọ́n ti rora wọn pin wọ́n ti rora wọn pin pé okay táwọn bá ní káwọn máa fún bẹ́ẹ̀lì ń sin di next year wọ́n lè tún máa rojọ́ àwọn kiri ẹ jẹ́ ká kúkú fún ní bẹ́ẹ̀lì ńlá tó ń ṣe gbangba tán lè má lè kápá because àwọn tó ṣe gangan ẹ̀wọ̀n nǹkan tó fún wọn. àmọ́ bíi tí àlìfù léde wá o àmọ́ wọ́n máa tó jáde kò pẹ́ kò kí ń pẹ́ wọn tó yùn ẹ̀yin ẹni sùúrù sí ẹ calm down wọ́n á tó jáde wọ́n á sáré wọ́n á tó fò jáde inú mọ́tò bíi tèmi báyìí náà ni wọ́n ti ṣe so wọn tó ti yé yín so kò sẹ́ni tó lè dé àwa lẹ́nu ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ o nǹkan táwa bá rí lórí social media máa sọ ṣe rí issue yìí ó ti kọjá private matter ẹ̀yin àfa aláìníṣẹ́ tẹ́ ń ṣe interview wèrè kiri lórí social media ó ti kọjá private ó ti di public nǹkan tá bá dẹ̀ rí lórí public space tá bá rí lórí cyber space yìí àwa máa sọ̀rọ̀ lórí àmà analyse lórí ẹ̀fọ́ ọ̀dẹ̀ bí bàbá ńlá kù bàbá ẹ̀yin àfa pé ká má sọ̀rọ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ because a máa tú àṣírí yín ni ẹ̀yin tẹ́ wo show mi lọ́jọ́ kìíní àná tí àlìfùfú tó fò jáde tó wá analyse show US imam àti ẹ̀rí bóyá US imam ti gba advice mẹ́rin ẹ mọ̀ pé mo advice ẹ̀ mo ní ó ní àrùn tó terrible kó nídìí láti wọnú abúlé kan lọ kó lọ treat ààrẹ ẹ rí pé kò wá sí court bí ijọ́ méjì báyìí ẹ rí pé ó ti gba advice mi because ó dà pé òun gan ti rí pé kò tó bá ti ń sọ̀rọ̀ báyìí ẹnu ẹ ti ń wọ́ tẹnu èyí tí wọn bá dẹ̀ ti ń sọ̀rọ̀ tẹnu èèyàn bá ti ń wọ́ sẹ́gbẹ̀ ẹ ti mọ nǹkan tó ẹ mọ the next thing tó kù èmi ò ní fẹ́nu tèmi sọ so ó dà pé ó ti gbọ́ àdìbáàmù mi bí àṣà bàbá sùwé may so rest in peace bóyá ó ti gbọ́ àdìbáàmù mi ó ti lọ take care rẹ̀ because kí ló ti ń pe I never shop lawyer yẹ Adémọ́lá Àjàsà I never shop àwọn I never shop lawyer lọ́rin tó jẹ́ pé ọpẹ́lọpẹ́ kéèsì Tani Olohun lára wọn kò bá sí anybody ọba má mọ anybody nínú wọn ẹ̀yẹ ni ó wá ló ń bá wọn sọ̀rọ̀ sìn òun ló ń gba ẹnu US imam sọ̀rọ̀ so US imam ti lọ tọ́jú ara rẹ̀ because èyàn gbọ́dọ̀ ìpínlẹ̀ ọ̀rọ̀ you are a liar lọ́wọ́ iṣẹ́ má fi liar lọ́wọ́ iṣẹ́ má fi Tani ìwọ
kí lorúkọ ẹ ọmọ tọ̀ṣọ́ àkìmá mo ní èmi máa employ ẹ bó ṣe wà máa employ gbogbo family ẹ látòrí ìyá ẹ bàbá ẹ gbogbo ẹgbẹ́ gbogbo àbúrò ẹ máa employ gbogbo yín máa sanwó fún yín máa sanwó iṣẹ́ fún gbogbo yín máa fìdí yín látòkè délẹ̀ kí ló ń wá rí ẹ àwa ń ṣiṣẹ́ CEO tún ni wá gbàgbé àwọn olè máa sọ nǹkan táwa wọ́ọ̀tì fún ẹ lórí Facebook ò bá sọ jù bẹ́ẹ̀ lọ ò bá là fowó wọ́wọ́ àti látijọ́ tó ti ń wo Facebook page mi ó ti wò ó rí kọ́kọ́ gbé ìpolówó sórí ẹ̀rí tó bá ti mo ti sọ fún mi mo ní tó bá bẹ̀rẹ̀ sí ní san owó fún mi lórí Facebook gbogbo àwọn fans mi ló máa mọ̀ àwa dẹ̀ ní nǹkan tá fẹ́ fowó ṣe ṣó ti yé ẹ tá fẹ́ fowó Facebook ṣe as a matter of fact so àmọ́ lọ́rọ̀ ti ti ẹ̀jàre kò wẹ́rẹ̀ ran ìwọ báwo ìwọ tó jẹ́ pé ìwà àtàwọn lọ́ọ̀yà àwọn US máa mọ̀ ànẹ́bà ṣọ̀pù ní àwọn lọ́ọ̀yà ó yẹ kẹ́ ti àwọn lọ́ọ̀yà tí ò bá níṣẹ́ máa mọ̀ àwọn lọ́ọ̀yà tó bá níṣẹ́ ẹ̀dẹ̀ máa mọ̀ so gbogbo ayé ló ń rí wọn náà ṣé gbogbo ayé ò rí wọn ẹ̀rọ pé bí ọ̀dẹ̀ bí ọ̀lẹ́ńtẹ̀ láfa bíi tìyín òun everybody ló ń rí wọn ló ń rí everything tó ń lọ lọ́yà tó bá ní iṣẹ́ gidi kò ní wà lórí kéèsì irú kéèsì ilé for more than 2 months kọ́ dẹ̀ máa wà so consistent bẹ́ẹ̀ ẹ ti rí pé wọn ò níṣẹ́ míì so eléyìí wọ́n ń dúpẹ́ nípa àwọn ti ẹ̀rí ṣe ọlọ́run dẹ̀ ló mọ̀ bóyá gan ni wọ́n rówó gidi gbà irú àwọn báwọn àwọn ànẹ́wà sọ̀pù wọ́n lè ní pé ẹsẹ̀ fún àlá iṣẹ́ mọ̀ọ́mọ̀ ni ẹ mọ̀ fi ṣe iṣẹ́ mọ̀ọ́mọ̀ lọ bóyá iṣẹ́ mọ̀ọ́mọ̀ lọ fi ṣe ẹ ń ṣe interview wèrè kiri pé kí lè wá fẹ́ sọ fáwọn tó ń sọ̀rọ̀ lórí social media kíní kan kọ́kọ́dá kí ló dé tẹ́ ṣe wà áfàwọn tó ń sọ̀rọ̀ lórí social media tẹ́ bá mọ̀ pé yín ṣe the right thing mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá tẹ interview bàbá Fálétí bàbá ní ariwo ọjà èèyàn kí ń wá ariwo ọjà ẹni téèyàn bá nájà lèèyàn ń wò ẹ má wá ariwo ọjà tẹ́yìn bá ń ṣe the right thing tẹ́yìn bá ṣe ìwà burúkú tẹ́yìn ṣe wùwà ọmọlúàbí tẹ́yìn wùwà ẹrú àràbù àbẹ́rù Fúlàní àwọn èèyàn máa jáde wọ́n máa yìnyín ṣe rí àwọn tí wọ́n ń dọ́gbọ́n tí wọ́n ń try láti gbé yín sórí scale yẹ wọ́n pe wèrè yín lóko ìyàwó kó jẹ́ káwọn rán lọ ni because wọ́n ti mọ̀ pé that's the only way èmi ò dẹ̀ blame wọn ṣe rí mo máa ń sọ mo ní gbogbo àwọn tó bẹ̀yìn pátá mi ò blame anybody nínú wọn they did the right thing especially àwọn tó wà ní Nàìjíríà àwọn tó ń bẹ̀yìn tí wọ́n wà ní Nàìjíríà they actually did the right thing my own problem ni wípé kí wọ́n wá lọ máa bẹ̀bẹ̀ kó wá máa bu ẹnu àtẹ́lu àwọn tí wọ́n bẹ̀bẹ̀ àwọn tí wọ́n rí fact tí wọ́n ń sọ because everybody ò lè sùn kí wọ́n kàn rí sójú kan náà ṣóyẹ yín tó bá jẹ́ ni tó ń bẹ̀bẹ̀ ló ṣe the right thing lójú ara ẹ̀ ó lè jẹ́ the right thing ni tó bá jẹ́ pé ẹni tí ò bẹ̀bẹ̀ ló ṣe the right thing lójú ara ẹ̀ ló ṣe the right thing okay tẹ́ bá tiẹ̀ wá sọ pé èèyàn gidi ni ó yẹ kẹ́ tiẹ̀ wá wọ àwọn tó ń bẹ̀bẹ̀ yẹ kẹ́ wá ignore àwọn tí ò bẹ̀bẹ̀ because ilé ayé yìí ẹ lè gẹ̀ sí 100% tí everybody bá like yín then something is wrong somewhere. Àwọn èèyàn kan máa like yín àwọn kan ò ní like yín so ó yẹ kẹ́ tẹ́ bá mọ̀ pé èèyàn gidi ní tó tẹ́ mọ̀ pé wà gidi ni wà tẹ́ ẹ̀ ń wù kò yẹ kẹ́ wà so concern ẹ káàbọ̀ jàre bàbá mi Olúmúyìwá kò yẹ kẹ́ wà so concern about àwọn tó ń criticize yín lórí internet because definitely àwọn èèyàn máa analyze ọ̀rọ̀ yín àwọn tó dẹ̀ máa criticize yín tẹ́ bá mọ̀ pé nǹkan tẹ́yìn ń ṣe ó correct ó right ẹ̀yin ẹ continue láti máa ṣe now kẹfẹ àwọn tó ń criticize yín lẹ táwọn yẹn náà bá wò yín later tí wọ́n bá rí pé nǹkan tẹ́ ń ṣe make sense àwọn tó ń criticize yín lẹ ni ó lè wá yìn yín lọ́la ṣebí mi ni mo wá yin Alfa Labeeb Lágbàjì mo dẹ̀ sọ fún yín mo ní mo ti bú Alfa Labeeb Lágbàjì rí mo ti criticize ẹ̀ rí torí ó sọ̀rọ̀ sí ìṣẹ̀ṣe wa ẹ̀yà ìjọ tí mo dẹ̀ yin Alfa Labeeb Lágbàjì mo dẹ̀ promise ẹ̀ mo ní picture ẹ̀ tó cross leg ẹ̀ mọ picture tí bàbá yẹn ti cross leg táwọn ọmọ lékewu ti jókòó pẹ̀lú ẹ̀yẹ mo ní èmi mo máa lọ yọ kúrò lórí page mi and I did that same day. You see, so èèyàn tó yìn yín lé èèyàn tó bú yín lẹ́ni ó lè yìn yín lọ́la èèyàn tó dẹ̀ yìn yín lẹ́ni ó lè bú yín lọ́la ó depend bẹ́ẹ̀ ṣe wùwá yín. Now fún TaniOlohun ní bẹ́ẹ̀lì ẹ wọ àwọn bẹ́ẹ̀lì kéékèèké tẹ́tí ń fún láti jẹ àwọn bẹ́ẹ̀lì tó jẹ́ wípé àwọn ló bẹ̀rẹ̀ ní àwọn kéèsì tó yẹ pé àwọn lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ kéèsì yẹn ẹ̀fún gbàtẹ́ wá rí pé final one tó jẹ́ wípé ẹ fẹ́ fi release ẹ̀ finally ẹ wá lọ gbé jankan condition tí ayé condition yẹn tí ò gbádùn ẹ wá lọ gbé wá and you expect people to see that and still keep mute for real èrò pọ́ dé làwọn èèyàn ni kò possible. Ẹ̀yin lẹ ń ṣe nǹkan táwọn èèyàn fi ń sọ̀rọ̀ tó bá jẹ́ wípé ìgbà tẹ́ fẹ́ fún ní bẹ́ẹ̀lì eléyìí sí ẹ fún nírú ìtẹ̀fún lálákọ̀ọ́kọ́ àbẹ́ ìtẹ̀fún lẹ́lẹ́kejì ẹjọ́ ta ló fẹ́ sọ̀rọ̀ àwọn èèyàn máa yìn yín ni wọ́n máa tún dúpẹ́ irú ẹ̀mí yìí mo ti sọ pé pàtí mo fẹ́ wá ṣe mo ti ayọ̀nà aṣọ pàtí mi lẹ̀ mo ti ní ijó ni mo fẹ́ wá jó lẹ́nìí àfìgbà tá a rí olóyè kan nílọrin àbí lọ́yọ̀ọ́ 2 million 1 million gàrántọ̀ mẹ́ta ID card kí ló fa gbogbo nonsense ẹ fẹ́ gbogbo nǹkan tẹ́ wá kà sílẹ̀ yẹn
ẹ wá fẹ́ kí irú èmi jáde kí wọ́n ṣe o adúpẹ́ o ẹni TaniOlohun lè kí kan adúpẹ́ àti ẹ̀dúpẹ́ torí àwọn parents torí àwọn tó olólùfẹ́ torí àwọn tó ti ń wò pé àwọn tá tí mo pé kó tiẹ̀ já adúpẹ́ Elédùmarè á dẹ̀ fún wọn ní agbára láti rí gbogbo nǹkan tí wọ́n béèrè yẹn because on a normal day láì sí wípé àwọn èèyàn jàǹkànjàǹkàn gbéra wọn dìde tí wọ́n fẹ́ help TaniOlohun ẹ ṣe jàre bàbá mi Sean Oguns àwọn tó dìde pé àwọn fẹ́ help TaniOlohun ṣé ẹ̀yin rò wípé TaniOlohun àti family TaniOlohun on a neutral ground wọ́n lè rí bail condition yẹn ẹ̀yin rò bẹ́ẹ̀ mi ò rò wọ́n pin o ṣe understand kì í ṣe pé mo rò wọ́n pin àbí o insecurity ló ń dà wọ́n láàmú mi ò rò wọ́n pin gbogbo wa la rí gbogbo ẹ̀ náà màmá yẹn jáde màmá yẹn sọ̀rọ̀ sọ báwọn ṣe tó wọ́n sọ báwọn ò ṣe tó bá so gbogbo àti rí everything you know àti rí wọn ẹ wá lọ gbé bẹ́ẹ̀lì gbèrè ẹ wá ní pé ká dẹ̀ dákẹ́ síbẹ̀ ká má sọ̀rọ̀ ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ o a mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà tẹ́ bá ní agbára láti cancel Facebook ẹ̀yin àfáà yìí ẹ̀yin alákatakítí jàgídíjàgbọ̀n a mọ̀ pé tẹ́ bá ní agbára ẹ máa cancel ẹ̀ Ọlọ́run dẹ̀ ti fi ẹ jù yín lọ Ọlọ́run ti ní pé Amẹ́ríkà ní kiri Mark Zuckerberg ti wá so ti ẹ̀yin bá wọn ẹ ṣeun bàbá mi lékè Olóyèdè Ọlọ́run ló ní kí Mark Zuckerberg kó jẹ́ pé Amẹ́ríkà ń bí ní ó ti ṣẹ̀ wá because tó bá yẹ pé Nàìjíríà ló ti wá àbí bóyá ọmọ Yorùbá kan ní àbí ọmọ ìsìlámù kan ni ẹ ti orí rẹ̀ bá bẹ́ẹ̀ pé ó yá gbá wa pa Facebook àfẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ mọ́ ó gbọ́ àtọ́ bàbá mi kí n tó mọ ẹkújọ́ mẹ́ta sà ṣó ti yé yín bọ́tà dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé Olódùmarè jù yín lọ Mark Zuckerberg ò sí Nàìjíríà kò dẹ̀ ń ṣọmọ mùsùlùmí ẹlẹ́bọ ni ẹlẹ́bọ bíi tiwa báyìí ni Mark Zuckerberg kì í ṣe kírísítẹ́nì kì í ṣe mùsùlùmí ṣó ti yé yín báwọn so ẹ̀yin tèmi mo kàn ní wá sọ fún mi pé ó ti ba sóò jẹ́ wa fẹ́ ṣe patí ní èní pé èní tó fi TaniOlohun sílẹ̀ ṣùgbọ́n báwo ni a ṣe máa jó ta máa yọ̀ ta máa dúpẹ́ a máa kọrin a máa jẹun nígbà tí àwọn family TaniOlohun tí wọ́n run up and down kiri láti wá bí wọ́n ṣe máa meet bail condition kàǹtì gbàǹgbà tí wọ́n fún TaniOlohun yẹn báwo la ṣe fẹ́ jó la fẹ́ máa jó a lè máa jó ó dìgbà tó bá tó wá jáde finally tí wọ́n bá ti rí gbogbo bail condition yẹn meet ká tó ní pé àfẹ̀màjò lágbára Elédùmarè kò dẹ̀ ní pẹ́ kò ní jìnnà. Now ṣe rí ẹ̀yin tẹ́ ń gbérú mọ́ wèrè kiri tẹ́ ń rojọ́ kiri ẹjọ́ òṣì tó wá bá yín mo fẹ́ fún yín ó lé one tintin information ó lé one tintin ni wọ́n lọ bá kí lorúkọ lọ́ọ̀yà activist lọ́ọ̀yà yìí o ẹjọ́ rán mi létí kí lorúkọ bàbá yẹn o bàbá lọ́ọ̀yà yẹn o tó gba ṣòwò rẹ̀ jáde ńjọ́ yẹn o kí lorúkọ bàbá yẹn bàbá Fálànà wọ́n lọ bá Fálànà àrí Fálànà olódo nìyí ẹ̀gbọ́n illiterate ló ń wọ́rì yín kàwé kéwú nìkan ni wọ́n ti fi kéwú ba ayé yín jẹ́ èdè tí ò ń ṣe èdè abínibí yín bẹ́ẹ̀ ní nǹkan kan tẹ́ fẹ́ jèrè nínú kéwú tán ẹ ṣe jàre bàbá mi nínú lẹ́yìn ìgbà tẹ́ bá kéwú tán yẹ mi ì mọ̀ bóyá ẹ fẹ́ fi kéwú yẹ fẹ́ fi gúnyàn lábẹ́rẹ́ ni àbí ẹ fẹ́ fi ka àgbo nínú kéwú yẹ wọ́n kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa jáwé tẹ́ fi máa wé gbò ẹ̀yin aláìlójú tí ẹ máa kéwú yẹ tán náà ẹ máa bọ́ sórí Facebook ẹ máa ní ẹ lọ jáwé ọ̀mísìmísìn ẹyẹ èpo mángòrò ẹ wá pa gbogbo ẹ̀pọ̀ kẹsẹ̀ lọ́la láúlà lọ́la ìtínà tẹ́níà lọ́la káwùsára ewé yóò ṣiṣẹ́ fún yín bóyá ewé yẹ bóyá ó wà nínú Kùránì ẹ sọ fún wa ẹ̀yin tẹ́ ń tẹrẹ dìrẹ̀dì ọwọ́ tẹ́ fi ń tẹrẹ dìrẹ̀dì ẹ tún fi ṣe nǹkan rẹ̀ mọ́ láyé yín bẹ́ẹ̀ ni ó rí anybody tó bá flag ètò yìí báyìí ẹ ṣe máa flag nìyẹn àdàbí mo máa ń sọ àdàbí tí Alifulani àbí Sàkámàjẹ àbí gbogbo àwọn chicken yòókù tó ń ṣe program wọn tí mo wá lọ bẹ̀ mo wá lọ tẹ red àbí mo wá lọ flag ètò ẹ̀ tí mi bá ti ṣe bẹ́ẹ̀ gbogbo yín pátápátá ẹ̀yin ẹrú Fúlàní ẹ̀yin ẹrú àràbù tẹ́ ń flag show mi tẹ̀dẹ̀ ń tẹ red gbogbo yín láyé yín máa flag tán pátá látòkè dé sàlẹ̀ ẹ ní fi ọwọ́ yẹ ẹ ní fi ṣe nǹkan rẹ̀ èyí nǹkan rẹ̀ tẹ́ ẹ bá ti ṣe tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ló máa dàrú mọ́ yín lójú àdàbí ó lé wọn àdàbí tí n bá lọ sórí show Alifulani àbí mo lọ sí show Sàkámàjẹ àbí mo lọ sí show any of àwọn chicken yòókù tí mo wá lọ tẹ red àbí mo flag show wọn mo rí pé gbogbo yín ẹ flag show mi lẹ́nu jọ́ mẹ́ta ẹ fẹ́ bà page mi jẹ́ mi ò kí ẹ o mi ò dẹ̀ ní tìtorí ẹ lọ sí any of your people's show mi ní lọ so ojoojúmọ́ máa ń gbọ́ show Alifufu tí bá ń yàgbẹ́ báyìí nínú bathroom mo máa ń gbọ́ tí bá ń wẹ̀ sódà mo fẹ́ mọ̀ bóyá ó bú àwọn orun mọ̀lẹ̀ bóyá ó bú àwọn alálẹ̀ mi show Sàkámàjẹ náà mo máa ń gbọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò dẹ̀ sí dọ̀kan tí mo lọ ọbẹ̀ tí mo tẹ red even though tó máa bú àwọn alálẹ̀ mi ò tẹ red rí mi ò dẹ̀ flag show ẹ̀rí mi report page ẹ̀rí anybody tó bá wá ní pé torí mò ń sọ̀rọ̀ yín
tó wá ń dùn yín tẹ́ wá flag show mi tẹ́ wá ń tẹ red ayé yín ò mọ red ni flag ayé yín ò mọ flag ni ẹ wá ní fi ọwọ́ yín gbé kan re ṣe mọ́ gbogbo yìí tẹ́ ti wá gbé ọwọ́ yín ṣe tẹ́lẹ̀ gbogbo àwa dàrú kò ní ju bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá fẹ́ show bí tẹ́ ẹ bá láìkì òótọ́ ọ̀rọ̀ tó rán ti fi ba ayé yín jẹ́ kékeré má gbó tọrọ ẹ wá kápáàsì kẹ́ lọ gbọ́ ètò àlìfùfù àbí kẹ́ lọ sọ́dọ̀ sàkámàjẹ ṣó ti yé yín kò ń ṣe by force kò ń ṣe by túláàsì èmi máa ṣe show mi any day tí bá ti wá báyìí èpè ni màá fi yín ṣẹ́ ẹ máa wá rí àdàbí lásán ó ti tó fún yín àdàbí nìkan ó ti tó fún yín so bí mo ṣe wá ń sọ àwọn kéwú lọ́jì tó jẹ́ wípé tó bá ka kéwú ọ̀hún tán àárín nǹkan tó máa fi ṣe ọmọ wá sórí íńtánẹ́ẹ̀tì ọmọ wá fi máa jẹ́wọ́jẹ́gbò gbogbo àwọn ìwé àkáǹtì tí àwọn bàbá wọn tó jó níṣègùn táwọn tó gba ìsìláàmù wọn tó gbà wọ́n máa wá sórí Facebook wọ́n á máa fi polówó wọ́n á máa ké iná àtẹ̀yìnà sórí ẹ̀mí mọ̀ bí ewé àtegbò ilẹ̀ Yorùbá bó ṣe papọ̀ mọ́ ti Saudi Arabia torí àwọn ò ní ewé àtegbò tí wọ́n mi understand àmúlùmọ́là wèrè tẹ́ ń ṣe ẹ wá máa pariwo kéwu yín ò wá wúlò àfẹ̀yí tó bá fẹ́ fi ṣe jìbìtì nínú yín tẹ́ máa di àáfà ọ̀sán gan tẹ́ máa di ṣèyíkì ọ̀sán gan lẹ́yìn ìgbà tẹ́ bá kékéwu yẹn tán gbogbo yín ẹ̀ ń kígbe kiri including ní headboy yín àlìfùfù pé wọ́n ní àwọn lọ bá bàbá Fálànà yà lọ́ntì ẹ̀ kò yá dáhùn náà now let me educate you illiterate ṣe rí lọ́ọ̀yà tó ń stand fún TaniOlohun that lawyer was hired by a san tó ti yé yín mùmúde ẹ̀yin mùmúde sáàni bíi tọ́jọ́ wà pẹ̀lú the same level pẹ̀lú San Fálànà àwọn ni wọ́n háyà lọ́ọ̀yà tó ń ṣiṣẹ́ fún TaniOlohun tó ti yé yín ẹ̀yin ọ̀dẹ́nsìn now in their own ethics wọ́n ti ní wípé tí lọ́ọ̀yà kan ọ̀rọ̀ tí sáàni kan bá ti kókó gbaṣẹ́ ẹnìkan kódà kí àwọn tó ní iṣẹ́ yẹn kó wá lọ pé another sáàni kejì yẹn ò ní dá wọn lóhùn because a sọ pé ẹnìkan tó jẹ́ professional colleague wọn ó ti gba iṣẹ́ yìí already ṣó ti yé yín so àwọn group kan ni wọ́n kọ́kọ́ gba san tí lawyer banks ń bá ṣiṣẹ́ àwọn group mi wá tó wá fẹ́ gba bàbá Fálànà by the time táwọn group mi fẹ́ lọ bá bàbá Fálànà ò lè gbaṣẹ́ yẹn mọ́ because san kan ti already gbà bí iṣẹ́ wọn dẹ̀ ṣe rí nìyẹn san kan ò lè gbaṣẹ́ kí san tó bá jẹ́ lawyer kéékèèké sìn bí àwọn lawyer banks àbí olóbì ẹ lè gba lawyer banks lẹ́nìí sìn kẹ́ sọ pé ẹ fẹ́ mọ́ kẹ́ lọ gba olóbì but nǹkan tó bá fi mú yín gba san ẹ lè gba san mi mo tẹ́ bá lọ bá san mi san yìí ò ní dá yín àfi tó bá parí kéèsì yẹn tẹ́nìyẹn bá wá ní fresh case ẹ̀ṣẹ̀ wà lè lọ gba another san so ẹ̀yin mùmúdé ẹ̀yin ará Ìlọrin tó jẹ́ wípé gbogbo yín kò sí gọ́mṣọ̀ lórí yín kàwé gbogbo àwọn lọ́ọ̀yà yín ànẹ́fà ṣọ̀pù tí wọ́n ń kóra wọn kiri tí wọ́n láwọn ọmọ ogun barrister àbọ̀ ọmọ ogun US imam tí gbogbo wọn tí wọ́n dé high court lọ́jọ́ kìíní àná gẹ́gẹ́ bá a ṣe gbọ́ tí wọ́n ní wọ́n ń gbọ̀n ìgbà tí wọ́n rá wọn sáà ni wọ́n ń gbọ̀n báyìí wọ́n ń gbọ̀n wọn lè dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn sáà nígbà tó dé high court ìtorí ẹ̀ ni wọ́n ṣe tètè grant TaniOlohun ní bẹ́ẹ̀lì tí olóbì gbà yẹ because wọ́n ti wà so intimidated by high court àyà wọn ti já rí wípé PO tí wọ́n fi kéwọ́ wípé lawyer banks pé kó wá withdraw tí wọn ò fi dá lọ́yọ̀ olóbì lóhùn ní the first day ẹ rí pé wọn ò dúró de PO yẹn mọ́ kí lọ́yọ̀ banks wá withdraw ẹ̀ lọ́yọ̀ banks ò withdraw PO yẹn o tí wọ́n fi fún lọ́yọ̀ olóbì ní bẹ́ẹ̀lì TaniOlohun tó wá fún ní condition tó kéré ẹ rí pé condition tí wọ́n fún TaniOlohun ní bẹ́ẹ̀lì kejì ẹ rí kó kéré ju condition alákọ̀ọ́kọ́ lọ because wọ́n fẹ́ kó tètè perfect tí wọ́n ti gbé lọ sí high court ẹ̀rù ti bà wọ́n ti ráwọn sáàni àyà wọn ti ń já US máa mú olójú ọ̀rọ̀ wọn ni wọ́n ń gbọ̀n ní ìgbà tó rí sáàni àwọn lọ́yà banks lẹ́lẹ̀ máa ṣe gàràgàrà wèrè fún ẹ rí àwọn sáàni tó jẹ́ pé sáàni mi ó ju jọ́ọ̀jì mi lọ jọ́ọ̀jì mi gan á máa ṣe yẹsà fún sáàni mi ni ẹ̀yin wá rí àwọn lọ́yà banks ẹ̀ ń dúnkòkò mọ́ wọn ìgbà tó gbé yàrá ya yín lọ sí high court kí ló ṣe yín tẹ̀ ń gbọ̀n ẹ wá ń gbọ̀n ẹ̀rí ilé ayé yín bó ṣe rí ṣùgbọ́n lórí lọ́yà kọ́ọ̀tì abẹ́lé upper area court àti magistrate court abẹ́lé òun lè dúnkòkò because ẹ ti mọ̀ pé by profession àwọn sáànù ò lè appear ní kọ́ọ̀tì abẹ́lé ó ti lóòjù fún level wọn ṣé understand ẹ̀yin tèmi àwọn sáànù yẹn they can't appear in all those lower court
ṣó ti yé yín high court ni ó kéré jù tí wọ́n ti lè appear high court àbí supreme court àbí appeal court àwọn ibi tí wọ́n ti lè appear nìyẹn àwọn uneducated illiterate ṣe ti rí nǹkan méjì tó ń bá they are uneducated at the same time they are illiterate because ọ̀tọ̀ ní kéèyàn jẹ́ illiterate ọ̀tọ̀ ní kéèyàn wà educated in some area mọ kókó ẹ̀dẹ̀ ní béèrè wèrè ọmọ wá sórí comment section ọmọ sọ pé ẹ ṣe bẹ́ẹ̀ lọ bá Fálànà torí pé ọ̀dẹ̀ headboy wọn náà àlìfùfù ti jáde ti sọ pé ọ̀yà lọ bá Fálànà ya dá wọn lóhùn àwọn òde náà wọ́n ti gbà bẹ́ẹ̀ kí n ro orí yín náà kí n ṣe research ni Google ti máa yé dẹ̀rọ̀ ẹ̀dẹ̀ ló máa type kíní sí Google kẹfì máa educate ara yín tẹ́ bá gbọ́ yìnbó Google ń sọ Yorùbá ẹ̀yin ọ̀dẹ̀ Google ó ń sọ Yorùbá tẹ́ bá search ẹniti tó bá gbé wá lóyìnbó ẹ copy ẹ kẹ́ paste ẹ sórí Google Translate kẹ́ gbé sórí Yorùbá kẹ́ ẹ kà kẹ́ ẹ lọ́gbọ́n lórí kẹ́ yé ká kéwù wèrè tẹ́ wálé ayé yín wá kà nìkan kẹ́ yé ṣe bí ọ̀dẹ̀ torí pé tá a bá sọ̀rọ̀ iye omi ni wípé àmọ́ bó ṣe ń lọ yòdẹ̀ mí ní pé àmọ́ torí pé èmi kàn dúró kí TaniOlohun jáde ni I am going to do a very elaborated show lórí ọ̀rọ̀ yìí from beginning to the end lẹ́yìn ìgbà tí TaniOlohun bá ti gba freedom ẹ̀ tán because àwọn wèrè ọmọ máa sọ pé àwa la jẹ́ kó fi ilẹ̀ ni èmi ò mọ̀ bóyá èmi family TaniOlohun èmi ò family TaniOlohun mi mọ̀ TaniOlohun rí ẹ wá ní mi torí pé mo rí nǹkan lórí social media mo dẹ̀ lu ọpọlọ ti tèmi mo dẹ̀ analyse ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó lọ́pọlọ ẹ wá máa lé mi ní ṣe rí pé àwọn people yìí ti ya wèrè tẹ́ bá ń gbọ́ grandpa mi ló máa ń pòwe yẹ bàbá mi náà wá gbà lẹ́nu gan ó ní báwo la ṣe máa ń sọ o ó ní ọ̀bùn rí ikú ọkọ ti rọ̀ mọ́ ọ̀bùn òwẹ̀ láti ìjọ yìí o ìgbà tí ọkọ ẹ̀ wá kú ó wá ní torí ọkọ mi sókú ni mi ṣe wẹ irọ́ ni o ọ̀bùn òwẹ̀ tẹ́lẹ̀ o òun lọ̀rọ̀ àwọn people yìí òun lọ̀rọ̀ àwọn jàgídíjàgan because àwọn tí wọn ò ní nǹkan ṣe tẹ́ bá wá láwọn èèyàn tó ń sọ̀rọ̀ ẹ wá máa ní àtọ́rí àwọn tó ń sọ̀rọ̀ yé lè ṣe kinní kan lè ṣe ẹjọ́ ṣé àwọn tó ń sọ̀rọ̀ yé ṣé wọ́n family TaniOlohun ṣé wọ́n family TaniOlohun bọ̀ torí pàṣírí yín ti ń tú àwọn ọ̀dẹ̀ tí wọn ò mọ̀ yín ni wọ́n fọ́ fún yín ẹ wo bẹ́ẹ̀lì tẹ́gbélẹ̀ ṣé on a good day TaniOlohun àti family ẹ̀ ṣé wọ́n lè meet bẹ́ẹ̀lì ẹ̀ ẹ̀yin náà èwò pẹ̀lú gbogbo nǹkan tá à ń rí lórí social media ṣé on a good day TaniOlohun àti family ẹ̀ táwọn èèyàn ò bá support ẹ̀ àwọn ará àta tí wọn ò tiẹ̀ mọ̀ rí rárá tí wọn ò bá gbá rúkùtì ṣé wọ́n lè meet bẹ́ẹ̀ yẹ wọ́n wá ń sọ̀rọ̀ àwọn ọ̀dẹ̀ wọ́n wá ń sọ̀rọ̀ lọ́yẹ Fálànà nonsense culpability ẹ rò pé lọ́yà Fálànà ó jọ gbogbo yín tó jẹ́ pé àti àfá o àti lọ́yà o àti magistrate àti judge o àti imam o àti chief imam o àti olórí yín nílọrin gbogbo yín pátápátá inú abọ́ kan náà lẹ ti ń jẹun ẹ̀yin lẹ fúnra yín ní nǹkan tẹ́ bá fẹ́ ṣe lẹ máa sọ gbogbo pretend òṣì tẹ́ wọ́n pretend fúnra yẹn táwọn yẹn náà ń jẹ àwọn lọ́yà àṣà ẹlẹ́nu yánmọ̀yánmọ́ tó lóun wá represent òun rèé ló wá sọ̀rọ̀ ń sìn torí pé US máa mú ó ti lọ tọ́jú ara ẹ̀ lábúlé ìyẹn náà wá jáde torí ti bẹ̀ẹ̀bẹ̀ torí gbàgbé òṣì gbogbo alámọ̀ bó ṣe ń lọ torí ti bẹ̀ẹ̀bẹ̀ òṣì gbogbo yín lẹ́jọ́ ń ṣiṣẹ́ pọ̀ àti jọ́ọ̀jì o àti lọ́ọ̀yà o àti chief imam o àti olórí yín pátápátá gbogbo yín pátá alábòsí ni gbogbo yín lẹ́jọ́ ń ṣiṣẹ́ papọ̀ nǹkan tẹ́ bá ti sọ fúnra yín òun ni jọ́ọ̀jì yín á wá fún wa lórí tébù ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ kí ló ń ṣe léyìí they no be magistrate court give Seun Kuti bail ọ̀dẹ̀ ni ẹ̀ ṣé magistrate court Ìlọrin ló fún Seun Kuti ní bẹ́ẹ̀lì ṣé magistrate court Ìlọrin à ń sọ̀rọ̀ àwọn Ìlọrin gbogbo rọ́bìṣì tẹ̀ ń ṣe yẹ Ìlọrin náà lọ ti lè ṣe náà ṣe lè ṣe yẹ lẹ́kọ̀ọ́ ni ẹ lè ṣe lẹ́kọ̀ọ́ náà Ìlọrin náà lẹ ti lè ṣe gbogbo rọ́bìṣì yẹ ọ̀dẹ̀ kan sọ̀rọ̀ ṣé magistrate court Ìlọrin ló fún Seun Kuti ní bẹ́ẹ̀lì alẹ́ ẹ̀gbọ́n kéwú ti fọ́ orí yín dànù kéwú ti bayé yín jẹ́ èdè lédè tí wọ́n fi ń túnlù tí wọ́n ṣe tílù wọ́n fi ń gbòòrò sí lójoojúmọ́ èdè tó jẹ́ wípé àwọn fi ń túnlù tí wọ́n ṣe tílù wọ́n fi ń da sí lójoojúmọ́ ẹ̀yin ẹ̀ ń kọ́ èdè yẹn látọdún tí mo ti gbọ́njú tó ti ń ka kéwú Nàìjíríà ò darí ó ń bàjẹ́ sí ni wọ́n máa flag ẹ̀ mo ti ṣépè fún wọn láti bẹ̀rẹ̀ wọ́n máa flag ẹni tó bá flag ṣòyìíṣẹ́ aláyẹ̀ ẹ̀ máa flag kò dẹ̀ ọwọ́ tó dẹ̀ fi tẹ flag tó fi report yẹ kò ní fi gbé nǹkan ṣe re mọ́sẹ̀ kò ní fi gbé nǹkan re ṣe mọ́ gbogbo nǹkan re tó dẹ̀ ti fi ṣe tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ló máa bàjẹ́ lójú ẹ̀ àdàbí ẹ̀yọ̀ kan ló wà ń bẹ̀ tí mo bá ever lọ sí show any of you tí mo lọ flag àbí tí mo lọ tẹ redded kò jù bẹ́ẹ̀ lọ
because táwọn àwọn family yín bá ṣe show màá wò ni tó bá ká mi lára jù èmi náà bọ́ sórí page mi màá ṣe ti tèmi tó bá ti ká ẹ lára jù nǹkan tí mo ṣe tí ò bá bẹ́ẹ̀ lára ìwọ náà lọ sórí page ẹ kó lọ ṣe tiẹ̀ ṣé ìjà wà ń bẹ́ẹ̀ ni èmi ò ní fi ọwọ́ tèmi flag page anybody lórí Facebook yìí promise tí mo torí tí n bá lọ flag page ẹni page àbí mo lọ tẹrẹ́dẹ̀dì lórí page oní page èmi náà ní lẹ́nu ọ̀rọ̀ irú ìpè tí mò ń ṣe fún yín sí mi nílé iṣẹ́ because ó máa bẹ́ẹ̀ mi náà wí tó ti yé yín so èmi ò ní bá yín flag page anybody tẹ́ bá flag page yìí down ìpìlẹ̀ ọ̀rọ̀ ti dúró lórí Facebook tí bá ṣe another page lọ́la kẹ́ tó mọ̀ followers tún ti yàbò ṣó ti yé yín so ẹ máa flag lọ kẹ́ máa tẹrẹ́dẹ̀dì lọ ayé yín ló ń bàjẹ́ díẹ̀díẹ̀ kò dẹ̀ ní ṣèṣìn ọmọdé búròkò ó ń bojú wẹ̀yìn ó rò pé òòjọ́ ni olúwere ń pa ni ó mọ̀ pé nǹkan ó lè jẹ́ pé 10 years later ni wàá wá máa fèsì gbogbo nǹkan tó ti ṣe lórí Facebook ó wá ní mọ bí tó ti wá wàá wá máa gbére wọ́n máa gbé ẹ kiri wọ́n ní àyàn kan ló ṣe ẹ lọ wá níta ni mo ṣe mí iṣẹ́ níbọdì ayé ẹ bá bàjẹ́ ìpínlẹ̀ ọ̀rọ̀ dẹ̀ sí Nàìjíríà wọ́n bá ní ìpínlẹ̀ ọ̀rọ̀ ní àwọn ìwọ̀n máa wá ìpínlẹ̀ ọ̀rọ̀ kiri ọ̀dẹ̀rí aláọ̀dẹ̀ra kò rówó gba visa dèpòdépò pé ìwọ ẹrú ẹ máa lè wá sí Amẹ́ríkà láti wá ìpínlẹ̀ ọ̀rọ̀ ayé ẹ bá bàjẹ́ tán pa ó ẹ̀yin tèmi ẹ má jẹ́ ká pẹ́ jù mo fẹ́ wọ meeting kan lọ́sìn mo ní free time ni mo bá ní free time yìí ò kí fi wá bẹ́yìn tèmi sọ̀rọ̀ o bẹ́ẹ̀ ni àníwọ̀n bàbá mi Prince Adéníyì àníwọ̀n lẹ́nu ń tà ṣé mi ni màá wá lè máa ní pé mo fẹ́ gbé màá ní kéèsì màá ní mo fẹ́ pẹ̀lú US màmí ọlọ́run má jẹ́ àwọn lóye oní rush mo mọ̀ pé okay tó bá fẹ́ defend the client you go any length to do but ìwọ ni kò tún wá sórí Facebook wá máa parọ́ wèrè èrí ló tó pa ní tán ní àrí lẹ́tà ò settlement àwọn wèrè torí mo wá bọ́ta mo wá járọ wọn ṣẹ̀ṣẹ̀ wá ń kà bí ẹyẹ ẹ̀bákà wọ́n wá láwọn rán PRO wèrè tó péré ní sàkámàjẹ PRO ò sọnù pé lẹ́tà olóbì lárí kí ló dé tẹ̀ ṣe kọ́kọ́ sọ fún wa lálàkọ́kọ́ pé lẹ́tà olóbì lẹ́rìí kí ló dé tẹ̀ ṣe purọ́ pé ẹ̀rí lẹ́tà rárá irọ́ ti bá ayé yín jẹ́ ó yẹ kẹ́ explain fún wa pé lẹ́tà olóbì la rí o ọ̀dẹ̀bó olóbì ṣiṣẹ́ mọ́ o so àti ìrí lẹ́tà báyìí wá sórí social media wá ń parọ́ wọ́n ní àrí lẹ́tà of settlement àrí lẹ́tà ìyá àlùfòfún náà oníkù bẹ̀m̀bẹ̀ yẹn náà wá jókòó lórí ikùn báyìí wọ́n sọ pé àrí lẹ́tà of settlement ṣé ti rí báyìí ìgbà tí mo wá jáde tán wọ́n ti rò pé níbodè ò ní sọ̀rọ̀ lórí ẹ̀ ìgbà tí mo wá jáde tán tí mo tú àṣírí wọn tí mo tú ìdí wọn síta báyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé PRO sọnù apárí òun náà bá jáde ó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ I am the PRO for Ògo Ìlọrin àwọn nonsense concability ẹ mọ̀ pé tá a bá ń wò yín tá a bá sọ̀rọ̀ kò ń ṣe pé àmọ́ nǹkan tá à ń ṣe love you too jare my queen Sherry òun ni mo ti fún yín yẹ ó yá ẹ̀yin tẹ́ ń gbẹ́nu òṣì kiri àrí lẹ́yà Fálànà òun látún ti fún yín yá tún ti educate ìyá yín lọ́sàn-án ṣe ti wá mọ reason tí lọ́yà Fálànà ò ṣe lè ṣe kéèsì yìí mọ́ báyìí ẹ̀yin stupid ẹ̀yin tẹ́ ẹ̀ ní gumshoe ṣe ti mọ reason tí lọ́yà Fálànà ò ṣe lè ṣe kéèsì yìí mọ́ ẹ káàbọ̀ jàre Olúwatósìn ẹ ṣe ìyá mi so bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin tèmi mo fẹ́ wọ meeting our CEO meeting our board of directors àwọn ọ̀dẹ̀ tọ́rọ̀ pàwọ̀ níṣẹ́ lórí fún ìtorí ẹ̀ ó ní ẹlẹ́nu yánmọ̀yàn ọmọ kan tó ti ẹ̀rẹ́ ló ṣe wì fún èmi ọmọ tí òjò ọmọ bíbí inú mi lọ àbúrò Kairat ni ọmọ yẹn ṣé ti rí pé gbogbo àwọn pípù yìí òun ní content tó fẹ́ ṣe mọ́ kéèsì TaniOlohun ti fẹ́ close ẹ rí pé wọn ò ní rí nǹkan ṣe mọ́ wọ́n wá lọ máa gbé show ẹ káàbòjáre bàbá mi Ọláhun ní pẹ̀kú wọ́n wá lọ máa gbé show wọ́n wá gbé fídíò ara wọn síbẹ̀ wọ́n máa mirí wọ́n máa mọrùn báyìí wọn ò ní content ẹ worú Kairat káyé èkúté yẹ kò ní content ó wá lọ máa gbé fídíò lọ gbé fídíò bàbá Adéifá Ìwàlẹ̀sìn níbi tí ìyẹn ti sọ fún wọn pé ẹyẹ ìṣẹrú mọ́ kẹ́ẹ̀dí ọmọ kẹ́ẹ̀yẹ dẹrú mọ́ ó wá lọ gbé fídíò bàbá yẹn ó wá kọ́ọ̀tì fídíò ara ẹ̀ kékeré sí ní ibi ìsàlẹ̀ ṣáà tí wọ́n bá àwọn blogger ṣe máa ń ṣe níbi ìsàlẹ̀ àwa máa mi rí a máa ṣe àwọn fídíò tó ti ṣe tẹ́ àwa máa kí ló ṣe wèrè ní ní kọ́ńtẹ́ǹtì ẹ píríṣì ànábì ẹ píríṣì sáláwálé wàsálà kò séyàn bọ́dì tó bá yín wò ó ṣó ní ṣó lẹ máa lọ máa gbé kiri so iye ẹlẹ́nu jọ́bọ̀jọ̀bọ̀ tí òjò ọmọ bíbí inú mi lọ ó wá ṣe fídíò ó ní èmi Olóhun akéwì ó ń kéwì wèrè jọ́ṣẹ́ ànábì ẹ̀ ṣó kéwì kó tó kúrò láyé àbí inú Kùránì àbí kéwú tí wọ́n kọ́ yálà ìyá ẹ̀ inú ibẹ̀ ló ti kọ́ ewì kíkọ́ ó wá expect kí kémi reply ẹ̀ ayé ẹ̀ ti bàjẹ́ ìwọ ó kéré sí nọ́mbà wọn kódà mi lè dárúkọ ẹ̀ ó kéré alifufu kan tó jẹ́ ẹ̀gbọ́n yín òun náà mọ̀
ó mọ̀ náà àlìfùfù headboy yín òun gan mọ̀ ká máa sọ pé ìwọ pínísín ìwọ chicken bíi káyìrátì èkúté ìwọ àti èkúté káyìrátì the same level mo fi yín sí èmi máa bọ́ sí ìta máa dé lóhùn ó mọ̀ pé tí already jẹ́ ọmọ àlè pẹ̀lú ewì tó fi ẹnu ẹ kéye ọmọ àlè ọmọ ìrankíran ìyá ẹ ó ti fi ìdí jóná ìyá ẹ ó ti fi ìdí jóná rẹ̀ dì irú ìwọ ọmọ àlè yẹn tó kéwì ó rí pé ọpọlọ ẹ ti yí sódì ewì tó jẹ́ wípé àwọn irúnmọlẹ̀ tiwa ni wọ́n invent ewì tó ń ké lẹ́nu yẹn àwọn irúnmọlẹ̀ tiwa àwọn ni wọ́n invent ewì àwọn ló kọ́ wa bá ṣe ń kéwì kò ń ṣe bàbá ńlá kù bàbá ńlá Muhammadu ìwọ wá ń ka kéwì wá ń kéwì wá Ọlọ́run orí àwọn èèyàn ò pé ọpọlọ a lot of people ti yí bóyá poverty Nàìjíríà kò tẹ̀ wá yé mi but aláwọn èèyàn tó jẹ́ wípé wọ́n wà ní same Nàìjíríà yẹn tó polo wọn sì pé so mi lè pé ní poverty Nàìjíríà outrightly bóyá kéwù wèrè tí wọ́n ń kà yẹn mọ̀ pé ṣe rí kéwù yẹn mọ̀ kó máa kọ́kọ́ kéná kí wọ́n tó ké ìtumọ̀ so kó tó ké ìtumọ̀ tó dẹ̀ jẹ́ pé ìtumọ̀ tó máa ké yẹn náà fake ni orí wọn ti yí already orí wọn ti dàrú orí wọn ò ṣiṣẹ́ normal mọ́ so ìtumọ̀ yẹn kò wá ní meaning mọ́ because orí ìtumọ̀ yẹn gan kò make sense irọ́ náà ló wà ń bẹ̀ so ọ̀rọ̀ yín ò lè jọ mí lójú so èmi ò lè gbìn lè wá reply ìwọ ọmọ pínṣín ní tó ka ọwọ́ mi báyìí ẹlẹ́nu jẹ́bẹ̀jẹ̀bẹ̀ Ọlọ́run ló mọjọ́ tó fọnú gbẹ̀yìn lèmi máa reply ká má rí ẹ̀yin tèmi ẹ̀mí ìfiyín sílẹ̀ ọba pàtí jẹ́ fún wa ẹ jẹ́ ká postpone ẹni sísítà mo gbọ́ wípé wọ́n rí 6 million wọ́n ní 6 million ni wọ́n gba bẹ́ẹ̀lì is it true 6 million ni ẹ tí ìwòrí page mi ẹ lọ wòrí page mi nǹkan tí mo post láàárọ̀ ẹ bá wá 6 million wọ́n ní di 6 million wọ́n dẹ̀ ní di olóyè ìlú Ìlọrin àbí ìlú Ọ̀yọ́ wọ́n dẹ̀ ní di gàrántọ̀ 5 papọ̀ wọ́n ní ìkan gàrántọ̀ 3 ìkan gàrántọ̀ 2 inú ẹ̀ lólóyè wà wọ́n dẹ̀ ní di èèyàn tó ní ilẹ̀ tó dẹ̀ ní ìwé fúnlẹ̀ yẹ gbogbo wọn dẹ̀ gbọ́dọ̀ ní ID card sódà wọn ò ní sá lọ sódà ní gbé wọn wá sí Amẹ́ríkà ẹ̀rù ń bà wọ́n wèrè tá a fẹ́ gbé wọn a fẹ́ gbé TaniOlohun àti gbogbo àwọn tó fẹ́ dúró fún as guarantor a fẹ́ gbé wọn sí Amẹ́ríkà tí ó bá ń ṣe illiteracy náà báwo lè ṣe rò pé ó easy báyẹn kan gbéyàn wá sí Amẹ́ríkà láti Nàìjíríà you think it's that easy tó bá jẹ́ pé bó ṣe easy kan máa gbé àwọn èèyàn wá nìyẹn àwọn èèyàn máa ti kún bíbá yìí àwọn àìmọye àwọn èèyàn tó fẹ́ wá sí Amẹ́ríkà irú èmi yìí sì yìí gbogbo ọ̀rẹ́ mi pátápátá gbogbo family pátápátá gbogbo ọmọ àti kó wá because Nàìjíríà yẹn ó ti di nonsense so I don't understand kindergarten brain gidi ni wọ́n ní o because ọ̀rọ̀ wọn ò yé mi o ẹ̀rù wá ń bà wọ́n wá ń parọ́ irọ́ ló ń pa o ẹ má lọ fọ́ o wọ́n wá ń parọ́ wípé torí pé wọn ò ṣí ọ bóyá TaniOlohun máa sá lọ ìtẹ́dẹ̀ lẹ́sẹ̀ fún nílùú gbé ẹ máa gbóró òrùn ẹ dẹ̀ ní pé ká máa gbọ́ gbogbo eléyìí ká dẹ̀ zip up torí kílẹ̀ jẹ́ o torí ẹjọ́ lọ́hùn ayé yìí ti ó ti ta bí páànù ó ti ta nonsense kan kọbílítì ẹjọ́ jàre ẹ̀yin tèmi tí wọ́n ní. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.